Fonte o. Obatala o. Oosa Obatala. Wọ́n á sọ pé ire á dá òfún ire láàrí ọsí báyìí ká yẹ̀ wò àkèsí tí ó yẹ ògùn báyìí. Ọdí ìbò ìdájọ́ kalẹ̀. Balẹ̀ sáàgùn. Ó sì lérí. Àdúpẹ́ ti rèé o. Àìpẹ́lẹ́ rí amọ̀mọ́. Owó sì mo fẹ́ di àìsí. Èmi ní ìṣẹ̀lẹ̀ síbẹ̀síbẹ̀ ń bá tó di ọ̀tọ̀ náà ló ṣe para wà sí. Owó sì ni. Ó sì lè rí àìpẹ́lẹ́ rí fún àwọn àṣẹwọn ọwọ́ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ tó rò ní gbé. àgbọn ẹ̀kọ́ fún orí kún òbí. Owó sì ni ó sì lóun gba àgbọn kún òbí orí ọwọ́ Ṣàngó orókù lọ gbà òun náà ìjọrógbó nìkan ẹ̀kọ́ òun rẹ̀ nù ní ìmọ̀lẹ̀ tí kò lè dìbò ọ̀tọ́ ni o Ṣàngó nìkan náà náà ìjọrógbó àmàlà mo fi kún fún ọ owó láti ilé àmàlà àbọ̀wọ̀ rẹ̀ ẹ̀tọ́gbó ọ̀tún rẹ̀. àdémi wà ó pa owó. ẹgbẹ́ bí o ṣe kó sàtìgbéjẹ bẹ́ẹ̀ sẹ́sẹ́ fún abẹ́rẹ́ sẹ́kísẹ́kí ọ̀sà fún abẹ́rẹ́ nínú ìwẹ̀ adákọ́lá àbádá èyí sọmọ bíbí inú ilé ìgbìmọ̀ rẹ̀ ẹbọ wọn ní ó ṣe ó sì gbẹ́wọ́n bí òrúbọ ìyẹn tá bá lówó láyé ẹni àǹdára ní. àràbádà ò ọmọ òrìṣà. ní pé òun jẹ́ ẹni ó dára rí bẹ́ẹ̀ àwọn tá à ń dá òfin ẹgbẹ́ bí o ṣe kó sàtìgbéjẹ bẹ́ẹ̀ òfin lẹ́sẹ́lẹ́sẹ́ awolé onílẹ̀sẹ́ ọ̀sán funfun èmi ọmọ kẹ́mu kọ́ adáfálá jẹmọ tẹ́rẹ́ èyí tí ń sọmọ lẹ́yìn òrìṣà gbòógì ẹbọ wọn ní ó ṣe ó sì gbẹ́wọ́n bí òrúbọ ìjọ sá funfun èmi ọmọ kẹ́mu kọ́ ọ̀sá funfun. Òṣèlú pé ajé ò wọlé fún ẹgbẹ́ ìbádìí lọ gbà ọ ètò ogun ẹni ó ṣe ìṣẹ̀lú àwọn tá à ń dá òfin ìpele ti dé ìṣẹ̀lú náà ní ká máa rú àdó ẹni ó gbà pé ogun ẹni ó ṣe ẹgbẹ́ pẹ̀lú gbogbo àtìgbé jẹ́bẹ̀ níbi bá lọ́rùn rírin jọ̀gọ̀jọ̀gọ̀ lọ́rùn ẹ̀fọn adáadáa fọlọ́dọ̀ kìjámọ̀ yóò ti fomi ojú ṣùgbọ́n lórí gbogbo ẹ̀rí babalọ́dọ̀ kìjámọ̀ babalọ́dọ̀ kìjámọ̀ ó pa àlérò lọ́dọ̀ lọ́lọ́ yìí ó ẹbọ ni kó rú kí ogun tó ń fẹ́ pọ̀lẹ̀ bá àti ọ lọ́wọ́ ẹ̀rí babalọ́dọ̀ kìjámọ̀ ó wo pawó lékè ó pèsè lórí ọwọ́ ọ̀run ẹ̀yàn bí ẹni tí ò ní kú mọ́ babalọ́dọ̀ kìjámọ̀ ògbòpọ̀ ọdẹ lọ òru ẹbọ wọn bá lọ sọ́tún wọn lọ sósì kọ̀ rẹ́ran pa wọn lọ́jọ́ kìíní ọlọ́jọ́ kejì ọlọ́jọ́ kẹwàá kò rí ẹran pa wọn bá tún méjì kẹtù gbogbo aláwo lọ ọ̀dàgbàgbà mẹ́fì máa ní babalọ́dọ̀ kìjámọ̀ báwọn ti ní ẹbọ ní kó rú wọn bá kíni ìṣe ẹbọ wọn bá bọ fún babalọ́dọ̀ kìjámọ̀ wọn ni kóró àyà lẹ́bọ kóró àjẹ́ lẹ́bọ kóró ẹ̀tù kó fi rúbọ ó sì rú ẹgbẹ̀rún mẹ́wàá lọ́tọ̀ ẹgbẹ̀rún kó fi rúbọ ẹ̀rí babalọ́dọ̀ kìjámọ̀ ọba ṣe bẹ́ẹ̀ ọba kò kẹ́bọ kalẹ̀ ó rú ẹgbẹ̀rún mẹ́wàá lọ́tọ̀ ọdọ́gbẹ̀rún mẹ́wàá ló sì ó rú àjẹ́ ó rú ọ̀tá ẹ̀rí àwọn awo wọn bá ṣe bẹ́ẹ̀ wọn bá mú àyà wọn bá fi díẹ̀ síbi ẹbọ wọn mú àjẹ́ wọn fi díẹ̀ síbi ẹbọ díẹ̀ ní ẹ̀tù wọn fi náà síbi ẹbọ ìtókù wọn bá kó lé ọlọ́dọ̀ kìjámọ̀ lọ́wọ́ ẹ̀rí ọlọ́dọ̀ kìjámọ̀ wọn tó bá tó kọ́ ní sókú ọdẹ yóò rìn sọ́tọ̀ báyìí ọ̀rẹ́ ẹ̀ràn bẹ́ẹ̀ ọ̀nà ọwọ́ ọ̀gbọ́n sí ìbọn rẹ̀ pa wọ́n bọ́ sẹ́yìn ẹ̀gbẹ́ òsì rẹ̀ náà ọ̀rẹ́ ẹ̀ràn bá ṣùgbọ́n nígbà tí ì pé. Ìyáwó fún mi, sáré kẹ́lẹ́ orúkọ dáadáa fún ìgbàgbọ́ pé ajé ń bẹ fún ni, òyìnbó ń bẹ fún ni, àwọn táwọn ìdá òfin tó yẹ fún ni ká lọ rú. Ẹgbẹ́ bí òṣà sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí bí òfin mọ̀ lé ká, nǹkan mọ̀ lé òfin aṣọ fún mọ̀ ní ọlọ́jà òfin mọ̀ lé òru. Jábọ́nú sí ọmọ wọn ní ga ọ̀ ní ètíré wọ́n ti sí lọ, jẹ́ ilé àbámọ̀ mọ̀ dé o. Òyì ìlú ní wá òyì pé òṣà ní ká lọ rú tó fún ìgbórí mbẹ̀ wípé nǹkan tó ti nu ni yọ padà sí àádọ́ ẹni. Àwọn táwọn ìdá òfin pé òṣà ní ká lọ rúbọ nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kárúbọ nítorí ọmọ ìwé bí òṣà sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí níbi ó fún tí
ọ̀làtí ọ̀kẹ́kẹ́ alàbí alàkọ́lẹ̀ jáfẹ́ wúlẹ̀ ètí lọ kánlẹ̀ ọmọ bíbí ẹ̀rí wúlẹ̀ ní onífojú sunkún ọmọ ohun ọ̀rọ̀ ọmọ rí ọba méjì òre kọ́ta ọba gboko aláwo lọ ẹ̀sẹ̀sẹ̀ lálùbọ̀rà lábọ̀ àràbàgbà àgbàgbà mẹ́wàá la rí àwọn awókẹ́kọ̀ọ́ wọn ló fún wọn ní wo ewúrẹ́ ojú ọmọ ní ń pọ̀ pé ojú ẹ̀yìn ẹ̀ ń pọ́n wá pé ká rúbọ dáadáa bẹ́ẹ̀ pé èèyàn jọlọ pé èèyàn ọba ní kí ewúrẹ́ kọ́ lọ rú ẹbọ pé àrúbọ sọ́bọ ni yóò sì rú ẹbọ rẹ̀ yé o tó bá sì ti gbẹ́bọ rẹ̀ kalẹ̀ yóò sì òṣùká ni kó gbé ẹbọ rẹ̀ kà ẹ̀rí kí ni ewúrẹ́ gbọ́ yìí sí ewúrẹ́ lọ́ba rú gbẹbọ tí àwọn awó ní ó rú ẹ̀rí yífìdí kalẹ̀ báyìí sí rẹ̀ tí lọ́ba di ọlọ́pọ̀ ọmọ ìjọ wa ní ìjọ ayọ̀ níyọ̀ níyàn àwọn wà wáwò rẹ̀ yín ìsà ó ní fún ti ọ̀là tí. ìlàwọ̀ àgbàsà sàdúrà àwọn ẹ̀kọ́. ẹ̀wọ̀n ló kòkó ní mẹ́mẹ́ wò lọ. ẹ̀kọ́ tí ń bẹ́lẹ̀ jẹ́ ẹ̀kọ́ ní sí. ẹ lọ wò bẹ̀. òkè àwọn ẹ̀kọ́ tí a bá wẹ̀ ẹ̀kọ́ kẹ́bọ náà fún ìlàwọ̀ àgbàsà sàdúrà àwọn ẹ̀kọ́ tí a bá wẹ̀ ẹ̀kọ́ kẹ́bọ náà dà ìlàwọ̀ àgbàsà sàdúrà àwọn ẹ̀kọ́ nígbà 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 àbá ọmọ ìsà. bàbá lọ ní jọ̀bọ̀jọ̀bọ̀ ọlọ́run ẹ̀sán ayáfọ́lọ́kẹ̀ ìjábọ̀ náà ìjà tí fún mi lè ṣe òwe yìí gbogbo ẹbọ wọn ní í ṣe ó sì gbọ́n mi ò gbọ́ ó gbé òtẹ́wò ìpẹ́ òkè jù nípa ìyá náà ṣe lọ náà kò ṣe pọ̀ mbẹ́. aṣọ fún dúdú nínú Egun zonzo ló parí ẹnu. egun soso ló parí ẹnu ẹyẹ. egun soso ló parí ẹni ẹyẹ àní òní gbòòrò jẹ àjà. àtìgbòrò ní òmígì òmígì àjà ajá fún mi sí ajá fún ní sí ọmọ nígọ ní etí ilé wọn ti sí lọ jẹ àwámọ̀ dé ò òyì ní eré ń pa ní fóònù náà wà gbígbọ́ náà àwọn náà wà gbá ìkọ́ wọn sí wáyé o àpèsèwé náà ìdẹ́kẹ́rẹ́ ìdẹ́fojú tán náà ìdẹ́rù ní mo ló sàní ìjọta bíbí ní síjú orí wọn ní ajá fún òsàlọ́sẹ̀ wọn gbò tí ọba pè wọ kàn sá ìwọ níjẹbọ náà òfin oníjẹbọ náà dá ọkàn sá àpèsè bọ Asa Orisa. àmúlùdé babaláwo mẹ́ta òrùkọ mẹ́fà ẹ̀sìn gbẹ́wájú ọkọ̀ gbẹ lẹ́yìn ogun tàbí sí kọ̀kọ̀jà òrùkọ ẹ̀ lọ́ba aládé mi túmọ̀ ó túmọ̀ ọ̀gá yóò sà ó túmọ̀ ọ̀gá yóò sà ó túmọ̀ àdéhùn eléwédé àsọyíkọ́sọ babaláwo egun ló dé àfihàn náà àbọ̀rọ̀ tí ò sùn àsopọ̀ fún ẹ̀rù kú sọ fún lóyún ẹ̀dùn òde tí ọ̀tún gbà sí ẹ̀dùn òde tòsí àdéhùn wọn jù wọn lé kọjá ìtẹ́lẹ̀ wọn mẹ́jọ bọ́ mara yín nínú báyìí lọ́dà tẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ ọmọ aráàlú dà ọmọ òwe tó gbọ́ ọbọ̀ àmì ìṣètò ìjọ ẹ̀sìn mẹ́ta ní ilé fi gbá wọn jọ̀bọ́ ilé kíkọ́ lẹ fi gbá wọn jọ̀bọ́ ọkọ̀ rí àlẹ́ fi gbá wọn jọ̀bọ́ òsìkàsìkà nífọ̀ tó gbẹ́bọ́ fún yín ní ìfọ́ sígbà ọkọ̀ tó gbẹ́bọ́ fún yín ní ìfọ̀ sígbà tó kọ́ làgbẹ́ fi ń dídẹ òwúrọ̀ máa kúra rí ilé jẹ ẹ̀rọ tó wá fi owó fífínífí ìjọba kalẹ̀ jà níjà àpèjì àwòrán. wọ́n ti wọ́ọ̀dù sí i.